àṣà Yorùbá ẹ̀ka ti ẹkùn Ìbàdàn Ilé. Gbogbo wa la mọ̀ pé ìjọba ìbílẹ̀ márùn-ún olóúnjẹ ẹgbẹ́ akọ́mẹ́dì àti àṣà Ìbàdàn Ilé. Ìjọba ìbílẹ̀ Ìbàdàn náà àríwá Ìbàdàn North West, àríwá ìwọ̀ oòrùn Ìbàdàn, Ìbàdàn North East, àríwá ìlà oòrùn Ìbàdàn, Ìbàdàn South West, gúúsù ìwọ̀ oòrùn Ìbàdàn àti Ìbàdàn South East, gúúsù ìlà oòrùn Ìbàdàn. Ìjọba ìbílẹ̀ márààrún yìí ni wọ́n ní alága kọ̀ọ̀kan tí wọ́n wà ń bẹ̀ tí àwọn náà sì ní ọmọ ìgbìmọ̀ wọn. Nínú Ìbàdàn márààrún yìí, ibẹ̀ náà ni a ti ní alága wá láti Ìbàdàn Ilé. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí, ìjọba ìbílẹ̀ tèmi ti wá oníjọba àríwá Ìbàdàn náà olùkọ́ ti wá. Ẹni tí ó ṣe alága síwájú mi, Olúfúnkẹ́ Arafáládé yọ̀ tí wọ́n jẹ́ alága ìpínlẹ̀ ní ìsìn báyìí, ẹkùn South West ni àwọn ti wá. Ẹ rí i pé àti ìlànà àti ìbúni bẹ́ẹ̀ kí ó má bàa sì ti síbì kan ju ìkan lọ náà ni. Mo sì ní gbàgbọ́ pé nígbà tẹ́mi náà bá ju àpèrè ilẹ̀, ó túmọ̀ sí pé ibòmíì náà tó ní ọ̀pá alága náà yóò tó lọ kọ́lé bá ṣe kéde o ká lè gba àpékárí. Bí ó ṣe wà yìí ní ìjọba àbílẹ̀ kọ̀ọ̀kan ni a nílérò pé wọ́n máa ṣe ìpàdé tiwọn. Ìjọba àbílẹ̀ tí ò bá máa ṣe ìpàdé dákun ẹ jẹ́ kí a máa ṣe ìpàdé torí pé ìjọba àbílẹ̀ ni àti kó èèyàn jọ. Èèyàn tá a bá kó jọ ní ìjọba àbílẹ̀ àwọn náà ni wọ́n di ẹkùn. Èèyàn láti ẹkùn làwọn náà fi rí èèyàn kó lọ sí ìjọba ìpínlẹ̀ ìyẹn state. Láti ìpínlẹ̀ wọ́n wá láti lọ sí àpapọ̀ tó jẹ́ national. Bí ẹgbẹ́ akọ́lẹ̀ ṣe rí láti bẹ̀rẹ̀ títí dé láti ibi tó ti bẹ̀rẹ̀ àti ibi tí ó parí sí nìyẹn. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pátápátá mo rọ̀ wá ẹ jẹ́ ká ní ìfọwọ́sowọ́pọ̀ ká ní ìfọwọ́sowọ́pọ̀ ká sì lè gbìyànjú láti náwó sí ẹgbẹ́ torí nǹkan méjì nígbà ẹgbẹ́ jẹ́ ọ̀wákọ̀ ránṣẹ́ àti ọ̀wákọ̀ ọ̀dáwó. Béèyàn bá wá ọ̀dáwó, béèyàn bá sì kéèyàn sì máa wá sí pàdé kó mọ ṣojúṣe ẹ̀ lẹ́yìn tí bá wá pàdé tí ṣojúṣe ọlọ́mọ ẹgbẹ́ o. Owó là fi ṣẹgbẹ́ Ọlọ́run fún wa lówó, àlàáfíà là fi ṣẹgbẹ́ Ọlọ́run fún wa lálàáfíà. Ààyè yẹn àwa láàmú wá ààyè o, àwa láàmú wá ààyè. Àlè pé kọ́ lọ́wọ́ fún wa láàyè torí kò sẹ́ni tí ò rí ààyè ó kálukú lọ́mọ tí ń fi ààyè rẹ̀ ṣe. Nídìí èyí mo rọ̀ wá ìfẹ́ tá a ní sí ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà ẹ jẹ́ ká tún lékún sí i. Tá a bá lékún sí i àní jẹ́ kí kankan wọn di wa lọ́wọ́. Ẹlòmíì kódà tí wàá bá ní ìpàdé àwọn abẹ́ ṣe nǹkan tó bá yẹ pé ọfẹ́ sún lásán ni yóò wá wo yàrá lọ pé àní mo fẹ́ sún yóò wá lórí wákàtí kan lu yàrá mo fẹ́ sún nítorí mo fẹ́ sún lásán ní wákàtí kan lu yàrá mo fi ṣàpẹẹrẹ ni o. Ní tó sì yẹ ká mójútó nínú ẹgbẹ́ rẹ̀ tí a lè mú òtútó yìí táwọn àjẹkọ́jẹ́ pé ẹrù yẹn kó ṣe kéde o kó wọ àwọn kan lọ́rùn. Tó bá ti ń wọ tẹ́lẹ̀ tó bá ti wọ àwọn kan lọ́rùn ẹ̀sìn mẹ́jà yóò mọ ọlọ́mọdé ká kìnìún ó dé bá wa yóò mọ dàbẹ́ pé yóò mọ fa ìkanra díẹ̀díẹ̀ pàápàá jùlọ ní ẹgbẹ́ tó jẹ́ pé kì í ṣe pé ẹnìkankan fún ẹnìkankan lówó ń bẹ̀ oníkálukú gbìyànjú pé kí ló náà lè ṣe láti jẹ́ kí iṣẹ́ àti àṣà Yorùbá kó ṣe kí ni o kó tẹ̀síwájú ni yóò mọ̀ tẹ̀síwájú ni o. Bàbá ìṣe ń gbìnà kàkà kí iṣẹ́ àti àṣà Yorùbá tẹ̀síwájú bẹ́ẹ̀ náà ni oore tiwa náà mọ̀ tẹ̀síwájú bẹ́ẹ̀ ni àlàáfíà ara wa náà yóò mọ̀ tẹ̀síwájú. Ẹ dákun ẹ jẹ́ ká mú ẹgbẹ́ akọ́mọlédè tá à ń ṣe ẹ jẹ́ ká mú ní òkúndùn ká sì mọ̀ wípé orírun wa ni o torí ọmọ àlè èèyàn onífọwọ́sí tó wele bàbá rẹ̀ orírun wa òun náà là ń ṣe kí ni yìí òun ni à ń gbé lárugẹ à ń ṣe kó má bàjẹ́ à ń ṣe kátá tó kí ọdún ni kó má bàa bàjẹ́ òun ni bàbá ìṣẹṣẹ náà òun lá ṣe bá onígbà ní sì pé pẹ́ẹ́pà kára ọ̀hún táwọn èèyàn fi bá kó ìdọ̀tí tí a bá pè ṣe àtàṣà Yorùbá ní pàǹkárà ẹni pé kò sẹ́ni tó bá wa pè ní pèkúpè nídìí èyí mo rọ̀ wá lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká jí gìrì sí ojúṣe wa tó bá ti jẹ mọ́ nǹkan ìṣe àtàṣà Yorùbá ẹ jẹ́ ká èmúṣẹ́ṣà wa ẹ jẹ́ kó tún mú ṣáṣá sí lágbára Ọlọ́run okun àtagbára owó tá a mọ̀ náà tàlàfíà Ọlọ́run fún wa o kò ní bàjẹ́ lóko Ọlọ́run o ọgbọ́n òye tá a tún máa lò náà Ọlọ́run ní fi lù wá a mọ̀ lọ́gbọ́n a mọ̀ lóye a mọ̀ lówó a mọ̀ lálàáfíà ara á sì mọ̀ rí ààyè lágbára Ọlọ́run òde lẹ́ẹ̀kan sí gbogbo ẹgbẹ́ akọ́mọlédè akú àjọ̀dún ọjọ́ èdè o
àtúnṣe mi o bàbá wa tá a fẹ́ mọ rírì rẹ̀ náà ẹ rí pé lápá ọlọ́pàá mọ rírì àwa náà torí ọmọdé tó ṣe kí ni tó bẹ̀rẹ̀ tó ń wòye àgbàlagbà ni kọ́ mọ́ fọkàn sí pé ẹnìkan kò sí lẹ́yìn tí kò ní tó náà o nítorí ọba ṣe lọ́gbà àṣegbàláyé báwa ṣe ń ṣe táwọn mọ rírì àgbàlagbà yìí kódà àwọn kan bẹ́lẹ̀ ìwà táwọn náà ń wò wá táwọn náà wò pé ìgbà táwọn náà bá dà kán pa àwọn tí wọ́n mọ rírì àgbàlagbà káwọn náà mọ rírì káwọn rírì wọn nídìí èyí mo rọ̀ wá irú nǹkan báyìí ẹ jẹ́ ká máa jí kiri sí torí pé níta bá ṣe lágbà àṣegbàláyé kò sáṣegbè kankan ní orúkọ náà dáadáa ní gbogbo wa láàmú orí ṣe o ní nǹkan kúkú kò ní tọ́kọ̀ sí kò ní tọ́ kò ní ṣe lédè ọ̀kan gbogbo wa akọ́mọlédè akọ́mọláṣà ẹ̀yin olúyoko. nínú ìjọba ìpínlẹ̀ mọ́kànlá tó wà ní ìlú Ìbàdàn. Láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ìjọba wa, Ọlọ́run ràn wá lọ́wọ́ dáadáa pẹ̀lú àtìlẹ́yìn àwọn bàbá àti mọ̀mọ́ tí a bá nínú ẹgbẹ́ náà. Bá a ṣe jókòó lé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá àti màmá
màmá wa ṣì wà síbẹ̀. A yin Ọlọ́run wípé a ò sọ ẹnì kankan nù nínú wọn, àwọn náà wọn ò sọ ẹnì kankan nù nínú àwa ọmọ ẹgbẹ́. A gbìyànjú láti jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Ministry of Information, Arts and Culture, èyí tí àwọn ọ̀gá lọ́gá wọn tí wọ́n tún wà pẹ̀lú wa lónìí. Láti ìgbà tí a ti jẹ́ olùbáṣiṣẹ́pọ̀ pẹ̀lú wọn, wọn fìgbà kankan fi wá sílẹ̀ rí. Kò sí nǹkan tí wọ́n ń ṣe ní ọ̀dọ̀ wọn, wọ́n kà wá sí gẹ́gẹ́ bí ẹgbẹ́ akọ́mọlédè wọn máa ń pè wá. Kò sí ìgbà tí àwa náà ń pè wọ́n, àwọn ọ̀gá lọ́gá níbi iṣẹ́ wọn, wọ́n máa ń yọjú sí wa gẹ́gẹ́ bí ẹnu ṣe rí níbí náà ní òní. Bákan náà, Ministry of Education, a jọ ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ara wa. Irú gbọ̀ngàn tá a wà lónìí àti ministry láti gbà, èèyàn kan lásán àbí èèyàn yẹpẹrẹ kan kò lè láǹfààní láti lórú hall tá a wà yìí tí ìbá ṣe wípé a ní baba ní ìgbẹ́jọ́. Lóòrèkóòrè la máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn olùkọ́, fún àwọn akẹ́kọ̀ọ́ àti fún ara wa, nítorí èdè àti àṣà tá à ń gbé lárugẹ, tá a fẹ́ kó kú, tá a fẹ́ kó ṣàárẹ̀, tá a fẹ́ kó parun. Èdè dàbí ẹnu pẹ́ abẹ̀mí tó lè dàgbà sí, tó lè kú, tó lè ṣàárẹ̀. Ìyànjú eléyìí làwa ń gbà wípé kí èdè Yorùbá má kú, torí pé ẹnikẹ́ni tí èdè ẹ̀ bá ti kú, ó fúnra rẹ̀ ló kú. Lára ìgbìyànjú wa, a tẹ ìwé kan jáde, torí pé ní gbogbo bàtà bá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́, a kì í kàn déédéé ṣe láàrin ara wa. College of Education, àwọn universities, àwọn lecturers, àwọn publishers, àwọn tó ń ṣiṣẹ́ nílé ètò iléeṣẹ́ rédíò, ilé ètò ìròyìn, gbogbo wọn lájọ máa ń ṣiṣẹ́ pọ̀. Nítorí náà máa ń ní olùdánilẹ́kọ̀ọ́ káàkiri kí wọ́n wá dá wa lẹ́kọ̀ọ́. Olùdánilẹ́kọ̀ọ́ kan dá wa lẹ́kọ̀ọ́ nígbà kan, àwọn èèyàn ń béèrè wípé ìdánilẹ́kọ̀ọ́ ìyàwó ò fẹ́ kó mọ bẹ́ẹ̀, àwọn fẹ́ kó ní àkọsílẹ̀. Èyí ló ta wá lólobó tá a fi ṣe ìwé yẹn jáde. Lẹ́yìn ìgbà tá a ṣe ìwé yẹn jáde, Ọlọ́run ràn wá lọ́wọ́ láti ṣe ìfilọ́lẹ̀ ìwé náà, èyí tí ó ràn wá lọ́wọ́ láti rí owó iyebíye nínú èyí tí kò ṣẹlẹ̀ rí kó tó di pé àwa gba ìjọba. Ní ẹ̀gbádùn ṣe bàbá sùúrù àbí àìsùn nínú ìlànà yẹ́wọ́ àwọn àìsùn òun ló ti wáyé ìyẹn báyẹn. Owó àpérò ìyẹn ti ṣe owó registration láti forúkọlẹ̀, ẹni bá ti forúkọlẹ̀ wọ́n fún ní bẹ́ẹ̀dì àti tí ó sì sí, wọ́n lè fún ní àwọn materials. Ìwé kan bẹ láàpẹ̀ ní Yorùbá pèdè ibẹ̀ ní gbogbo lectures sọ́kà deliver ní gbogbo ìpàdé àpérò wọn ló máa ń wà bẹ́ẹ̀. Ẹni yẹn ó lẹ́tọ̀ọ́ sí láti gbà á àti àwọn nǹkan tí wọ́n fi ń kọ̀ nǹkan àtàwọn nǹkan tí ó fi hàn pé owó àpérò 6,000 ẹgbẹ̀rún mẹ́fà ó ní owó ìforúkọsílẹ̀. Bákan náà, owó aṣọ ẹgbẹ́jọdá ẹgbẹ̀rún mẹ́fà náà ní ìyẹn náà. Ọ̀rọ̀ aṣọ pọ̀, àmọ̀pọ̀ àṣàyè òfin bẹ́ẹ̀ni ló lọ bàyí lórí ọ̀rọ̀ aṣọ. Bákan náà, wọ́n jẹ́ kí wọ́n yẹ wa wípé ní ọjọ́ àkọ́kọ́ ní ọjọ́ ìṣíde lọ́jọ́ ajé mọ́ndé, òun ni wọ́n ṣe àfihàn àti ẹ̀yẹ fún ọ̀rẹ́ James Adéṣọ̀tàn Ọ̀jẹ́bọ̀dé tí wọ́n jẹ́ olùdásílẹ̀ Àtìbà yunifásitì tó jẹ́ pé àwọn ni bàbá ẹgbẹ́, àwọn ni wọ́n bẹ́ẹ̀ ni wọ́n wúyè fún ẹgbẹ́ ni bàbá ẹgbẹ́ akọ́mọlẹ́gbẹ̀ àti àṣà Yorùbá ilẹ̀ Nàìjíríà, ìjọba ni wọ́n wúyè fún wọn. Bákan náà wọ́n ní ìwé aláìlè tí wọ́n fi gbáradì tó láti jáde àwọn ò jẹ́ kí á mọ̀. Ìdíje yìí ìdíje tó máa lágbára ní gbogbo ilẹ̀ Yorùbá ni akẹ́kọ̀ọ́ tó bá bẹ̀ wọ́n mílíọ̀nù márùn-ún náírà òun ni wọ́n gbà lọ sí ilé. Bákan náà ni wọ́n sọ fún wa pé àwẹ̀ àti àdúrà pé láti fọ̀míṣọ́nà fún ìrìn àjò wa ọjọ́ kejì sí ọjọ́ kẹrin oṣù kẹjọ òun náà ni wọ́n sọ pé mo wà ní. Wọ́n sọ̀rọ̀ nípa olóòlù ìyá ẹgbẹ́ àti fúrúkú náà yẹn jáde sí wa. Ọ̀rọ̀ pé ìyẹn gbọ́dọ̀ ni mo fẹ́ máa lọ níbẹ̀.
sọ̀rọ̀ nípa owó léèsì tó lè lọ ẹgbẹ̀rún mẹ́fà tí ó jẹ́ ọgbẹ́jọba àǹkó wa. Bákan náà wọ́n bá wa sọ̀rọ̀ wọ́n tẹ̀ ṣàlàyé fún wa nípa bí a ṣe múra ní ọjọ́ àìkú Sunday wọ́n ta wá fẹ́ kúrò ní kóníkàlùkù wọ aṣọ tó bá ọlọ́run wọ́n kọ́ máa wọ àǹkó nítorí ètò ààbò káwọn wọ àǹkó níbi pé ẹnikẹ́ni ló fura sí wọn nínú mọ́tò pé ibìkan náà lájọ́ náà àbí kankan náà ni wá wọ́n ní ilé nítorí ètò ààbò káwọn wọ àǹkó ìyẹn ìmúra dáàbò kúrò lé lọ́jọ́ àìkú Sunday ti ṣe ọjọ́ keje oṣù kẹjọ. Bákan náà tó bá di ọjọ́ ajé Monday Ankara national nílé tí mo wọ̀ yìí ẹgbẹ̀rún mẹ́ta àbọ̀ ní fáwọn ọmọ ẹgbẹ́ tí a bá ti dé àbí iṣẹ́ tí kò ní ẹ̀mí 3,500. Lọ́dà wọ́n wà ní bí wọ́n bẹ̀rẹ̀ àbáyé báyìí ẹgbẹ̀rún mẹ́ta àbọ̀ 3,500. Òun ni aṣọ Ankara national òun ni a máa wọ̀ ní ọjọ́ ajé Monday láti ṣíde ètò. Bákan náà gèlè ilé tí a lọ sí wọ́n ní kánú turquoise blue ẹ̀rọ tí wọ́n ti ń jẹ́ bẹ́ẹ̀ fún ìdáná. Bákan náà tó bá tẹ́lẹ̀ ṣẹ́gun Tuesday aṣọ ìpínlẹ̀ òun la máa ń wọ̀ àwọn aṣọ jọ́ òfin jọ́ ìmúra rẹ̀ òun la máa ń wọ̀ ní ọjọ́ ìṣẹ́gun. A ti ṣe ní ọdún yìí, a ti ṣe lẹ́ẹ̀mí. Àwọn mi màá ní àwọn ẹ̀bùn kéékèèké kan láti fún wọn. Ó máa gba ogún ẹgbẹ̀rún. Ó máa gba ẹgbẹ̀rún mẹ́wàá. Ẹni tó bá gbé gbá orókè kẹta á gba ẹgbẹ̀rún márùn-ún. Ọjà iwájú gẹ́gẹ́ bí èmi náà ṣe jẹ́ ọmọ akọ́mọlédè. Ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún. Ṣùgbọ́n ọ̀mọ̀wé wà sí wọn lásìkò fún iṣẹ́ ìlú náà ni wọ́n bá lọ. Bákan náà ẹni tó jẹ́ ọ̀gá Fẹ́mi tó jẹ́ director of culture náà iṣẹ́ ìlú náà bá lọ ni wọ́n ṣe rán èmi àtàwọn àjọkọ̀ wọlé wa. Ṣùgbọ́n nígbà tí mo débí akọ́kọ́ lu àwọn ẹgbẹ́ akọ́mọlédè àlùmọ́ náà gbọ́ ẹni wípé gbogbo akitiyan wọn láti má jẹ́ kí àṣà wa àti
ìṣe wa parun amọ̀rírì ẹ̀ gan-an ni nítorí nílẹ̀ Yorùbá ẹni tó bá sọ àṣà nù pàápàá jùlọ èdè wa ó ti so àpò ìyàbọ̀ tí ẹgbẹ́ akọ́mọlédè wa gbé sílẹ̀ lónìí tí ṣe ìdíje àṣà fún àwọn orin wa ó jẹ́ ìkan gbòógì láti kọ́ àwọn ọmọ wa nítorí wọ́n ní kékeré ni mùsùlùmí ti ń kọ́ ọmọ ẹlẹ́sìn àti bí àṣà tá a bá ń ṣe tá a fi hàn ọmọ àṣà náà yóò padà parun mo lu ẹgbẹ́ akọ́mọlédè lọ́gbọ̀n ẹnu pé kọ́ má jò rẹ̀ wọ́n kọ́ túbọ̀ tẹra mọ́ pípolongo àṣà wa àti ìṣe wa nítorí iléeṣẹ́ wa náà iléeṣẹ́ ìròyìn àṣà àti ìrìnàjò afẹ́ àwa náà kú lọ́kùnkúndùn láti máa polongo àṣà wa irú ẹ̀ ni a ṣe pé ètò tá a ṣe ní ọjọ́ Monday tó jẹ́ ogúnjọ́ oṣù tá a wà yìí tá a gbé kalẹ̀ tá a pè ní orin tuntun cultural festivals mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn ẹgbẹ́ akọ́mọlédè náà ni àjọṣe ọdún náà ṣùgbọ́n mo wá rí àwọn nǹkan kan tí mo fẹ́ mú jáde ó ní pé àti ìkó àwọn ọmọ wa tó láṣà wa nítorí tá a bá wo àwọn ọmọ tó ń wá lónìí mo lù wọ́n lọ́gọ̀ọ́ ẹ̀rù pé wọ́n ti ẹ̀ múra wọ́n jáde wá ṣùgbọ́n ó tún wà lọ́wọ́ àwa olùkọ́ ó yẹ ká túbọ̀ tẹra mọ́ bá ṣe máa kó àwọn ọmọ yìí nípa wíwọṣọ wa a rí pé ọmọ kan wà láàrin wọn tó jó dáadáa ṣùgbọ́n aṣọ kaba tó wọ̀ kò jẹ́ ká rí bí bíútì ìjọ yẹn ṣe rí ẹni ọmọ tó wọ aṣọ tiwantiwa pé nígbà tó ń jó gbogbo wa la pàtẹ́wọ́ a rí pé aṣọ wa ó láwùlẹ̀ pàápàá jùlọ tá a bá ń jó wọ́n ń lọ gbogbo àwọn tá a jẹ́ olùkọ́ wípé ẹ jẹ́ túbọ̀ kọ́ àwọn ọmọ yìí ká kọ́ wọn láṣà wa ká má jẹ́ pé èdè òyìnbó nìkan la máa jẹ́ kọ́kọ́ nítorí èdè wa ẹni pé ní VOA Voice of America wọ́n máa ń sọ èdè Haúsá kò tí ì fi Yorùbá sí so ẹgbẹ́ akọ́mọlédè iṣẹ́ tẹ̀yìn náà lè fi láti jẹ́ pé ká jẹ́ kí èdè Yorùbá náà jẹ́ bí international language wọ́n ti gbà ní Brazil àmọ́ ká tún ṣagbára wa kó jẹ́ pé gbogbo ìta bá ń dé èdè Yorùbá àwọn tọ́jú òyìnbó wọ́n nífẹ̀ẹ́ sáṣà wa púpọ̀ àṣà wa kò ní parẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ní fún ètò tó máa ń ṣe ní lóòrèkóòrè ẹ má jẹ́ oṣù kò ní sún wa kò ní rẹ̀ wá àṣà wa kò ní parun níjókòó. Tọ́mọ̀rí Pétíà Àyí Pétíà Àlùbà Àkókò